èmi mo create program eléyìí fúnra mi kí n lè máa rántí ijọ́ ìyàwó yín bá ń pé microphone fọ́kọ ìyàwó ẹ dákun kí lẹ mọ̀ tó dùn jù láyé kí lẹ̀yin mọ̀ tó dùn jù mẹ́yà bá set exam fún yẹn lecturer ni mí á wà fún yẹn ní clue to the answer pé ó yẹ kó lè gbà ó yẹ kó lè gbà mo bí ọkọ ìyàwó kan jọ kan mo ní kí ló dùn jù ó lẹ́fọ̀ọ́ mo sì pa àwọn aláàjì rẹ̀ ńlé mo lélẹ́yìí ó fọ́ pátá o wèrè ni o òun ló ti fẹ́rẹ̀ ẹ̀fọ́ ló dùn jù yìí o àbí ẹnìkan a ní kí ló dùn jù òun láhán mo ló dáa sáhàn màálù àbẹ́kúté tọ̀ ẹ̀yin lẹ́wàá mọ̀ èyí tó jáǹsà báwọn. ìfẹ́. La ilaha illallah sẹ́yìn máa jẹ̀fẹ́ sẹ́yìn máa jẹ ẹ dá mi lóhùn sọ́ọ́sù àkàràǹkùnlá ẹ̀ nílé wojú yín púpọ̀ sẹ́yìn máa jẹ̀fẹ́ gbogbo ẹni tí ń bẹ́ ń bì tó jó lóríire ẹ gbàgbé wàhálà àgbà ẹ ṣe sínú ẹ bá ń sá akọ ìyàwó yìí látẹ̀wọ́ wàláì wọ́n gbà ìfẹ́ ló dùn jù o wàláì ìfẹ́ ló dùn jù bẹ́ẹ̀ bá ṣe ráìsì tó fi tọ́kì lé tó fi 5 alive sí bí ò bá sì fẹ́ mẹ́ wàláì yóò korò ní jíjẹ àmọ́ bẹ́ẹ̀ bá ro sẹ̀mó tó wá ku ọbẹ̀ àlìjánà sí sẹ́yìn ọbẹ̀ àlìjánà lúrú ni ọbẹ̀ àlìjánà nù àmọ́ lọ́n dákun èyí tá a jẹ láyé yìí tó bá wa pààrọ̀ lẹ̀ lálùkè àmà wọ́n ní lúrú yìí bẹ́ẹ̀ bá kú tó fi sẹ̀mó sí tó wá fi ìkọ̀ǹkọ̀ tí máa sakọ kú tó fi sínú ọbẹ̀ téèyàn bá fi ìfẹ́ jẹ wàláhì ó dùn ju ráìsì àti tọ́kì lọ. ọkọ ìyàwó ìbéèrè kejì tẹ́ẹ̀fì máa lọ òun náà ni pé kí ló wù yín jù lára ìyàwó yín mo bí ẹnìkan náà ń jẹ́ òní kí n fún yín lánsà mo ní kí ló wù ọ́ jù lára ìyàwó rẹ abuké lọ́kọ arọ nìyàwó oníbẹ̀sẹ̀ rẹ ti lọ́hùn náà lòun fẹ́ òun ní sẹ̀sẹ̀ tó máa fẹ́ agbáko wà lẹ́yìn àtúbí ẹnìkan a ní kí ló wù ọ́ jù lára ìyàwó rẹ ó ní watermelon mo ní kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn haúsá ní ń tà ó ní watermelon tí ò wá ti yé yín àfa kò yé yín nìyẹn èmi ò mọ tí ń wí títí dòní ẹ̀yẹn wá wo ìyàwó yín látòkè délẹ̀ kí ló wù yín jù lára rẹ̀ bẹ́ẹ̀ wá wo wá ní yóò sọ ánsà fún yín. ìwà. ta mú máìkì lọ́wọ́ sẹ́yìn náà lẹ́ni wá ẹ bá mú máìkì nísà àwọn òkè sẹ́yìn ní rówó lọ lérò nìní wọ́n sì wá gba gbogbo question sẹ́yìn tó dúró tì yín òun ni ò níwájú láyé èyí lọ́ọ́ fẹ́ràn wà obìnrin wọn ò níwà èyí tẹ́ ẹ ti lóbìnrin lé ẹgbóbìnrin níwà ò ní bẹ́ẹ̀ bá jásí pé wà obìnrin nìyẹn bá torí ẹ̀ fẹ́ ìwà tí ó wù ńgbà tí yẹn ń kọ́ọ̀tì lọ́wọ́ ọ̀tọ̀ ni ìwà tóbìnrin ń wù sùn ọ̀tọ̀ ni àbáwọn náà ni èyí tó máa wù lóru ọ̀tọ̀ ni èyí tí wọ́n wù láàárọ̀ ọ̀tọ̀ ni èyí tí mo fẹ́ kẹ́ ẹ dáhùn lánsà òun náà lè tà ànábì ti fún wa ànábì ní fasfati bi dín tẹ́rù bá ti yà dáàkà ẹ̀sìn ni ọjọ́ wù ọ́ jù kó lè pẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ṣeun 200,000 dúró báwọn káwọn tá a rí sí lára obìnrin ẹgbà ọkọ yín ti dáhùn kí ló dójú ó nífẹ̀ẹ́ ni ní tí mo fẹ́ kẹ́yìn ó dáhùn nísìnyí pé ẹ dárúkọ ọkọ yín àtẹ̀yìn méjì tí wọ́n sọ nílé wọn ẹ̀yin wàá sọ méjì kún ọkọ rẹ̀ ẹ̀yin fẹ́ yín náà ń clear to the answer mo bi ìyàwó kan mo ní kí ló kọ ọkọ rẹ̀ ó ní Ahmad kí lóríkì rẹ̀ ó ládìgún kí lálàjẹ́ rẹ̀ ó ní mo Bọ́lájí mo wá ní kí ló kọ tí wọ́n fẹ́ fún un kún lẹ́yìn eléyìn ó ní ìjàngbọ̀n mi mo ní sí òsí onítòun bá ti mísì kọ́ọ̀lù rẹ̀ báyìí àgbà kò dé àyàwó kọ̀kọ́ jẹ́ àwọn kọ̀kọ́ ní bp náà mo sì bí ẹnìkan wọ́n ní kí ló fẹ́ fún ọkọ rẹ̀ ó ní dúdú yẹmí ó ní jọ má bora o dúdú ẹni mo fẹ́ o ẹ̀yẹ dákọ̀ mẹ́ta tẹ̀ mú kọ̀ọ̀kọ̀ yín mà àkọ́kọ́ mẹ́ Abubakar 1 Alabi mbo ẹjẹ ma confirm ẹ Abubakar ni mo mọ̀ ṣé ń jẹ́ Alabi ó di 2 Adebayo sọmọlẹ Alohunmata náà lọ́mọ yìí Adebayo ẹ máa ń tọ́ èbó ó yẹ bá ń sọ lóko méjì kún ẹ bá ń sọ lóko méjì kún Ademi ọ̀dọ́mọ ìyọ́nu alákọ̀ọ́kọ́ nu Ademi ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ìfẹ́ mi lórí fóònù yín látòní lọ ẹ lọ change ẹ sí either Ademi àbí ìfẹ́ mi. That's so lovely of you. Second question òun ni pé ẹ̀ ń gbàwẹ̀ tàtà wá ṣe é màwẹ̀ tí ń jẹ́ tàtọ̀ wá òun làwẹ̀ tọ́lọ́hun ò bẹ̀ wá tá a bẹ̀ra wa àwọn ẹbí ọjọ́ Monday ọjọ́ Thursday ẹ̀ wá ń gbà àmọ́ ẹ̀ sọ fọ́kọ yín kó tó di pé ń gbàwẹ̀ yẹn
àwọn sheikh wa Alabi abikele ko ri sin wọ́n wá dé ní 6:30 wọ́n wá ní tó baby o bá mi ní other room meet me in the other room ṣé má gbààwẹ̀ lọ ní abẹ́ gbàfà àwẹ̀ t'Ọlọ́hun ni o t'Ọlọ́hun lẹ ń gbà o Ọlọ́hun lẹ ń gbààwẹ̀ fún o èyàn lásán leleyi o ṣé gbààwẹ̀ abẹ́ gbàfà màá sọ fún wọn màá béèrè permission. Need explanation. Ṣé gbààwẹ̀ abẹ́ gbàfà to answer rẹ̀ ò need explanation. màá gbààwẹ̀. Ọlọ́run ó gbààwẹ̀ o Ọlọ́run tún ṣe 200,000 míì fún mi ó di 400 bá mú máìkì sọ wá rí ọ wí eléyìí dáadáa ni to answer rẹ̀ ọ gbàfà ni o Ramadana nìkan làwọn alájì ò lè sọ pé ọba wọn ní other room sọ rí gbogbo àwọn àwẹ̀ tẹ́ ẹ máa ń yàn fúnra yín ẹ̀yin obìnrin ìgbàwẹ̀ kan mo fẹ́ súnmọ́ Ọlọ́run ọkùnrin wa lóun fẹ́ súnmọ́ ọ̀wọ́ tún lọ́ọ́ fẹ́ súnmọ́ Ọlọ́run Ọlọ́run ló ti yọ sí òun ọ̀sùnmọ́ ọkọ rẹ ni tàtà wà lápè lóye sọ pé àwẹ̀ tàtà wà ó yẹ tún wúyẹ sọ pé máa gbàfà ẹ wí sí ẹ wo ojú ẹ máa gbàfà. tọ yóò gbàfà ni o tí wàá di pé ń gbàwẹ̀ lọ́wọ́ tẹ́ inú tún máa lọ lè gbàfà ń bò mí o 200,000 méjì ẹni bá wá bí nítorí ọkọ ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó dà Albani ẹ máa bọ̀ wájú mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó dà àti gbogbo ẹni bá wá bí nítorí ọkọ ìyàwó ẹ wá bá wọn sanwó fáìnì wọn èyí ò yẹ ṣe béèlì wọn sí police station wọ́n ní fáìnì 200,000 tani yóò bá wọn san Albani dà 200,000 lọ́dọ̀ yín kílẹ̀ lóní jẹ́ bẹ́ẹ̀ ẹ dákẹ́ bọ́ sí bíjàre àwọn yòókù dà àwọn ọ̀rẹ́ ọkọ dà látọ̀dọ̀ ọkọ ìyàwó èló lẹ́sàn 200 ẹ bá wọn sọ̀rọ̀ ẹni tí o bá ti wá nísìnyí ó wulẹ̀ wá gbádá ni kì í sára wá o ìsìn fẹ́ káwọn mọ̀lẹ́bí ó dá sí ẹ̀yin ọ̀rẹ́ nìkan gbọ́dọ̀ lè san 200 èló lẹ́yìn fẹ́ san mẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sakọ́njó nínú ó sì yọ $100 mo ní àwọn náà ń tán yọ súnmọ́ bẹ́ẹ̀ tán owó ń kú 195 tọkọ ìyàwó ń kọ́ tàbá bọ́ sílé ìyàwó nísìnyí ẹ̀rí tí wọ́n ti sanwó òun tán lẹ́ẹ̀kan náà ẹ má jáwó pẹ́ mẹ́ ẹ̀ ń wí sí wa náà èló lẹ́sàn mẹ́ ìní kọ́ àjọ ń ṣe ìyàwó yìí náà ni Albani èló lẹ́sàn mẹ́ nínú 200 àṣẹ̀ṣẹ̀ rí 25 àṣẹ̀ṣẹ̀ rí 10,000 ó kù 190 tọ́ ìdààmú wa dá o bàbá ń kọ̀rọ̀ nu Sheikh Masoud láti kó àfa kọ̀rọ̀ torí ọkọ ìyàwó mo fi wà ń bímọ bọ̀ wá o ọmọ ìyá mi torí ọkọ ìyàwó mo fi wà ń bí máa bọ̀ o aṣèléyàn mẹ́rin tó dìde sọ́kọ ìyàwó bàbá àdúrà gbà 10,000 naira bá sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ wọn tọ̀ bàbá àkàlífà kọ̀rọ̀ wọ́n ní 5,000 naira torí ọkọ ìyàwó èlò lẹ́fẹ́ ṣe ó ṣe dáadáa bẹ́ẹ̀ tọ́mọ́ níta ló torí ọkọ ìyàwó wà ń jòkó yìí wọn ò ju 9 lọ o.